tó ọlọ́run Elédùmarè ọba ògógó ọba àjíkẹ́ ọba afẹ́nifẹ́re ọba àdúrà pé àgbẹnimọ́dẹ̀yìn afúnimọ́ṣẹ̀rẹ̀gún ọba alógunlọ́lá àní ìlẹ́yẹ ọ̀gbàgbà tí gbàrà àdúgbò abọ́kò tí fi ọmọ ẹ̀nú ọ̀fìn Elédùmarè ìbà rẹ̀ o. ìbà àwọn akọni obìnrin àwọn akáṣọ lérí mọ́rẹ̀rù obìnrin bàmùbàmù táyàyàn ìbà yín o. ìbà aláàlú ògiri òkò òbílẹ́kún pẹ́ òdẹ́rùbẹ́lẹ́kún òbádátọ́rọ̀ tí ò tó dẹ́sẹ̀ lẹ́kún sunkún láàárọ̀ yìí ṣẹ̀jẹ̀ onímísúnmí láàárọ̀ yìí ń ṣòfò ẹ̀bọ̀dá tí jẹ́ra tó pa láàlú ọ̀rọ̀ lù ìdọ́wọ́ rẹ lọ́yẹ ilẹ̀ Yorùbá dọ́wọ́ rẹ o. ilẹ̀ ọ̀gẹ́rẹ́ ó dọ́wọ́ rẹ mọ́jà ṣe ọ́tẹ̀ mọ́jà tójú ilẹ̀ mọ́lẹ̀ mọ́jà kéegun ayé mọ́jà ogun alẹ́sẹ̀ mọ́jà di sọ́fẹ̀ àwọn àgbàlagbà aṣọ ọ̀ka ènìyàn mọ́jà bá wọn tẹ̀ Elédùmarè ẹni táwa ṣẹ̀tà bẹ̀ tí ò ní gbà mọ́jà bá rẹ níbẹ̀ dáhùn papọ̀ Elédùmarè ọ̀rọ̀ wa dọ́wọ́ rẹ o ṣàánú jẹ́ àríbá tí jẹ́ arọ́nà gbígbà o. tó àwa tún rìn lórí ìkànnì yìí láàárọ̀ yìí ẹ rí lórí ọ̀rọ̀ ìlú nǹkan ṣẹlẹ̀ nǹkan ti kàn gan o. a kàn ń wò pé bóun ni ó ti rí ni nǹkan ti kàn níbẹ̀ kí fídíò yìí kó gùn púpọ̀. nǹkan kàn lákòókò tá a wà yìí kọ́lọ́run ọba Elédùmarè ọba tó lè kápọ̀ ọlá alágbára lórí gbogbo kó ṣàánú mẹ̀kúnnù ni. ìlú kan wà wọ́n ń gbé ní Òkè Ọ̀yán ní Kwara South. ẹ lọ wo nǹkan tó ṣẹlẹ̀ ńbẹ̀ lánàá. Kwara South níbẹ̀ bọ̀ èdè wọ́n fẹ́ jọ èdè àwọn ẹ̀yà Kogi tó jẹ́ ẹ̀yà Yorùbá Kogi bọ̀ kì í ṣe Kogi ni Kwara South ló ti ṣẹlẹ̀. tẹ́ ẹ bá gbọ́ tó ṣẹlẹ̀ ńbẹ̀ àwọn Fúlàní bòròró tó ya wọ ìlú yìí wọ́n pa èèyàn. ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ bí ijọ́ mélòó kan sẹ́yìn bọ̀ nígbà tí ó máa fi di àná akàrí dédé pé àwọn aráàlú yẹn náà irú tó ṣẹlẹ̀ lóru àgọ́ sókè ọdẹ ló bá ṣẹlẹ̀ ńbẹ̀ làwọn aráàlú bẹ̀ náà bá ṣe pẹ́ túká làwọn bá ń kẹ́rù lọ́ bá ń sáko olúùlú. a rí i pé wàhálà àwọn agbésùnmọ̀mí ó ti mú gọ́ọ̀mẹ̀ntì Kwara lómi ipa àwọn ò ká. nígbà tí pa ìjọba federal government gan ò ká báwo nípa state government ṣe fẹ́ ká. torí ẹ̀ la ṣe ń pe ilẹ̀ Yorùbá mẹ́fẹ̀ẹ̀fà wípé ikú tí bá kojú báyìí ní òwe ńlá ní ń pa fún ni. àfi kó kálukú kíyèsára ní gbogbo tó bá wà. ìjọba tá a ní Nàìjíríà ṣèjọba aráàlú ìjọba ara wọn ni. inú mi dẹ̀ dùn pé nínú wa ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti rí wípé aburú tí ń ṣe wá ìjọba ni negligence ìjọba ni àìníjọba tipa rẹ̀ kúnlẹ̀ tó ó wà lára tó ṣe wá kí gọ́ọ̀mẹ̀ntì mọ sọ fún aráàlú wípé ẹ̀yin náà lọ dìfẹ́ǹdì ara yín. ẹ mọ̀ pé nǹkan ti bàjẹ́ ni nǹkan ti bàjẹ́ ṣùgbọ́n gbogbo àwọn tó jẹ́ olórí tẹlẹ́mù tó jẹ́ abẹnugan nínú ìlú gbogbo wọn ò ródòdó ọ̀rọ̀ sọ. ibi tí wàhálà ọ̀dọ́ ni kíní ìkàn jù ọ̀dọ́ ni kíní ìkàn gbogbo tá à ń rí sẹ́ni tí ń ṣẹlẹ̀ yìí aburú ńlá ó ti bá orílẹ̀-èdè Nàìjíríà o ẹ̀kan ń wò báyìí ni aburú ńlá ó ti bá a. màá wá sọ kankan fún ilé nìyí lásà tí n bá ní kẹ́ wo fídíò tí mo fẹ́ gbé wọlé yìí tẹ́ ẹ bá wò tán yìí wàá sọ kankan lẹ́yìn ẹ̀ ẹ sá wò. Bòròró ti bàlú wa jẹ́ o, ó ti dàlúgbò, bòròró ti dàlúgbò, bòròró ti dógún náà o. Yorùbá tó ló bẹ̀rẹ̀ ogun bòròró ni o, bòròró ni o. nǹkan tá à ń sọ tá à ń bẹ̀rù ní Kwara South náà lélẹ́yìí o. Òkè Ọ̀yán tó ti lọ attack àwọn èèyàn ti believe pé kò sí nǹkan tí government máa ṣe torí bó ṣe ń ṣẹlẹ̀ sọ́pọ̀lọpọ̀ ìlú náà nìyẹn. tó bá dẹ̀ tún attack wọ́n tún máa ń padà wá ní gbogbo àwọn ilé tí ń túká kúrò nílùú báyìí. ìlú Òkè Ọ̀yán lélẹ́yìí lónìí báyìí òní ni gbogbo àwọn èèyàn move out. àwọn tó ń lọ sí Èkó àwọn tó ń kó lọ sí Ìlọrin kí bá ṣe máa lù lọ ní Kwara South lélẹ́yìí.
ṣé bá ṣe máa lò lọ ní láì lérò nígbà tí wọ́n plan oníkálukú ti ń di ẹrù yìí ọlọ́run ló mọ tán máa lọ kojú níbi tí wọ́n lọ imagine ṣé bá ṣe máa lò lọ lélẹ̀ ṣé bá ṣe máa lò lọ lélẹ̀ what's the solution lórí ọ̀rọ̀ Kwara South yìí ìlú Òkè Ọ̀yàn ló tún ti tú yìí o ṣé mọye ìlú tó ti tú ní Kwara South ṣé mọye ìlú tó ti tú pátápátá àwọn ìlú kan ló tún ti kún wọ̀nyí tó ń jẹ́ Òkè Ọ̀yàn tí wọ́n attack lánàá tí wọ́n dẹ̀ pa èèyàn méjì oníkálukú ti ń fa báàgì yìí o ọlọ́run á kó wa yọ. ṣáà fídíò méjèèjì mo fi hàn yín yẹn mo fi ìgbà tó wọ́n pariwo pógun ti dé o wọ̀lú wọn mo tó fìgbà tí wọ́n ń kẹ́rù wọn sá lọ mo tó fi hàn yín ó nídìí ipò tí ìlú wà tágbára wọn ò bá ti ká wàhálà mọ́ tí ò ká agbésùnmọ̀mí mọ́ ní tí máa gbẹ̀yìn rẹ̀ lẹ́rìn o ṣe ti rí abẹ́rí ewu ńlá ewu bẹ́ẹ̀ lóko alóńgẹ́ fún ara rẹ̀ ewu ni kí sì ló fa insecurity Nàìjíríà ní problem ṣùgbọ́n a ní èdè èèyàn tó máa ń pa bó ṣe máa ń solve problem àwọn èèyàn tá à ń mú wá táwọn èèyàn ń fà lẹ̀ kì í ṣàwọn tó lè solve problem ni wàhálà ìmọ̀ tó fọlọ́ bá búra bàbá Tinubu sí nínú àwọn tó lè solve problem Nàìjíríà ní tí bàbá yẹn lè ṣe ń tiẹ̀ ni pé bó o ní ó ṣe favour òun tí gbogbo nǹkan kó favour tiẹ̀ nìkan ní bàbá Tinubu máa ṣe kì í ṣe nǹkan tí máa favour aráàlú o mistake là á fi ń tẹnu mọ́ bàbá Buhari wà bí àgbàlagbà ju bàbá Tinubu lọ bàbá Tinubu ò rí bí nǹkan tí ò dáa wọ́n ní bàbá sọ ń bì kan pé sẹ́mi kan náà wà ní ẹ̀yìn náà bọ́ta tẹ́ ẹ̀ bá ràn wá lọ́wọ́ lórí ọ̀rọ̀ agbésùnmọ̀mí àwọn àgbóṣe tá a fẹ́ ṣe kí bàbá ọmọ expect aráàlú kó ran ìjọba lọ́wọ́ lórí agbésùnmọ̀mí ẹ̀ pé nǹkan ti bá orílẹ̀-èdè yìí nǹkan ti bá orílẹ̀-èdè yìí mi ní sọ́jú bá lọ láàrin eléyìí tí mo wá fẹ́ mú wọlé sí tí mo fẹ́ kí gbogbo yóò lọ máa gbọ́ ó ní kí ni èròǹgbà aráàlú nípa ètò ìṣèjọba bàbá Bọ́lá Ahmed Tinubu ṣe pé àwọn èèyàn kan wà àwọn lè wá sórí ìkànnì láti wá sọ èròǹgbà wọn àwọn kan wà àwọn ò lè defend bí ayé wọn ti rí ẹ wo kéèsì náà mo ń lọ pàtì yẹn mo ń lọ ọ̀rọ̀ náà nínú tó rọrùn jù láti ṣàyànjú fún orílẹ̀-èdè nínà ṣùgbọ́n kí ló fà á tó pé ọdọọdún ìjọba tó bá ti dé èrè náà yanjú gbogbo àwọn atájọ́ orílẹ̀-èdè yìí a ní láti jókòó lórí ọ̀rọ̀ náà ká finalize ẹ̀ pẹ̀lú ìjọba kí ni reason Jonathan gan ṣe mistake nípa ọ̀rọ̀ náà láti ta fáwọn àsọ̀rí àwọn èèyàn kan bóyá àbá ti rí ogun NEPA solve kápẹ́ wọn ò ta ni títà tí wọ́n ta ẹ̀wòkò tó wà lẹ́yìn sọ níyanjú odidi ìlú kan bẹ ìlú tí mo ti wá láti July last year làwọn sáìdì kan Ìbàdàn electric yìí ń fún wọn ní nọ́mbà o láti last year July ni wọ́n ti lò ná last mo wá lọ lé ní January àwọn kan wá ń gbowó kiri kí lówó tẹ́wọ̀n àwọn lówó NEPA lówó transformer wọ́n ní transformer bàjẹ́ transformer yẹn ká tó sọ fáráàlú pé ó bàjẹ́ wọ́n ti lo oṣù mẹ́ta wọ́n ti lo oṣù márùn-ún wọ́n transformer ló bàjẹ́ òkè kí lẹ fẹ́ ṣe sí wọ́n ní NEPA ti gbé transformer lọ wọ́n lọ tún ṣe ìjọba ṣẹ́ǹdé ọ̀rọ̀ tí mo sọ yìí wọ́n wá gbé transformer yẹn lọ torí mo fẹ́ kẹ́ táàgì máa ń Ìbàdàn yìí máa ń ìjọba òkùnkùn tó wà Ìbàdàn àti bàbá Bọ́lá Ahmed Tinubu ẹni bá sì mọ ọ̀gá NEPA ẹ̀ táàgì wọn wọ́n wá gbé transformer yẹn lọ wọ́n wá ní kí gbogbo lẹ́kọ̀ọ̀kan gbogbo àwọn tó so mọ́ transformer yẹn pé 4 million ni wọ́n fi tó transformer ṣe kan lọ́ máa dá 20,000 ẹnìkan wà lẹ́gbẹ̀ẹ́ mi wá bí kọ́ṣẹ́ pé èló gangan ní transformer nígbà tí 4 million tó transformer ṣe èló ní transformer gangan fún ara rẹ̀ ìyẹn báyẹn kọ́ṣẹ́ tí mo fẹ́ béèrè ni pé àwọn tí wọ́n ń pè ní òṣìṣẹ́ iná mọ̀nàmọ́ná ṣé àwa ló yẹ ká máa wá wọn tún property wọn ṣe
bó ṣe rí látàrí àtijọ́ torí ìjọba dákẹ́ ìjọba dẹ̀ ń rí gbogbo àwọn nǹkan wọ̀nyí táwọn òṣìṣẹ́ NEPA kan gba owó yìí sápò tí wọ́n láwọn fẹ́ lọ bá wọn tún ṣe ìjọba ni ò jẹ́ kí iná NEPA Nàìjíríà ó dáa kì í ṣaráàlú because aráàlú nídìí iná ìjọba tó yẹ kí wọ́n ṣe wọn ò ṣe é mo sọ́jọ́ kan mo ní tẹ́ bá fẹ́ solve problem Nàìjíríà ẹ jẹ́ kí gbogbo ilé ó ní mítà ìjọ tí gbogbo ilé bá ní mítà tí gbogbo ìlú tí mítà bá ti wà àwọn iléeṣẹ́ yẹn ó parẹ́ tí wọn ò bá taná fúnra ara wọn ni wọn kò gbálé ìgbà yẹn látọ̀ àmọ́ bóyá ó nídìí ká gbé àwọn èèyàn míì tí wọn ó mọ̀ handle NEPA yàtọ̀ sáwọn tí ti handle ẹ̀bọ̀ tó area yẹn ni problem wà because àwọn tí ń ṣiṣẹ́ NEPA látijọ́ àwọn nàná wà ń bẹ dùn ní ẹ wá mú NEPA ilẹ̀ ta transfer káàkiri àwọn náà lọ́sọ̀rọ̀ àmì dọ́là wọ́n kẹ́rin tí wọ́n ṣe àwọn èèyàn díẹ̀ ń gbà yẹn àwọn kùdìẹ̀kùdìẹ̀ tó kù nù wọn náà wọ́n ti dán rọ̀ ní dọ́là ẹ wá nínú NEPA ó dà bó ló ṣe fẹ́ dà tó jẹ́ pé ibi tùàtùà tí wọ́n ti ń jẹ nìyẹn wọ́n prefer ká mọ́ lo mítà ká mọ́ lọ gé náà kiri pẹ̀lú pláyà àwọn yẹn ká máa mú bíìlì wá káwọn èèyàn dẹ̀ máa sanwó ká máa gbowó kọ́bẹ́ owó kọ́bẹ́ ló bá wa dé inú ìjọba òkùnkùn tá a wà yìí nǹkan tó jẹ́ kí pẹ̀kẹ̀lẹ̀ mẹ́sì kọ́kọ́ yanjú nìyẹn torí la ṣe ń sọ fún yín pé gbogbo yín pátá tẹ̀ wà níjọba lẹ́nu kò sẹ́ni tó prepare fún task tó wà lọ́wọ́ yín òun ni ò jẹ́ gẹ́ẹ̀tì ìjọba Bọ́lá Ahmed Tinubu ni ò jẹ́ wọ́n gẹ́ẹ̀tì ẹ̀ tí gbé fi dàrú bẹ́ẹ̀ ṣe tẹ́lọ̀ kò sẹ́ni tó prepare nínú wọn nígbà tẹ́ ń bọ̀ ṣé kò sí Boko Haram ni ṣégbà tẹ́ ń bọ̀ kò sí bandits kí ni preparation tẹ́ ní láti conquer bandits irú ẹ̀ náà ní í ṣẹlẹ̀ táwọn òbí Àtíkù káàkiri tẹ́ ń wé ìtorí ẹ̀ mọ́ sọ fáwọn àwọn èèyàn understanding ìmọ̀ dúró de pé candidate kan Nàìjíríà ń bọ̀ wá yanjú ọ̀rọ̀ Nàìjíríà is a waste of time ni because kò sínú ẹbí òbí pé kí ni preparation tó ní fún àtìyanjú kéésì bandit kò ní mọ̀ ìrọ̀ economy ni ó máa titrate nígbà tó ń titrate chemical ìyẹn tiẹ̀ parọ́ ju kíre lọ kí ni òbí mọ̀ nípa ètò ilé ẹni tó kọ́ ọmọ àti ìyàwó tí ìyàwó sí lábẹ́rẹ̀ tẹ́pẹ́ fúnra ẹ̀ ní dáná jẹ ní kitchen èèyàn bí kílángbé ọkùnrin tí ọmọ ará Kogi tí máa ń ṣe indomie jẹ nínú kitchen tí wọ́n sọ̀rọ̀ yìí dínàmì láyè kò sí nǹkan tó wọn àtòbí fi yàtọ̀ síra wọn tí dínàmì láyè ti ń ṣòwò lè rẹ̀ tí máa dáná jẹun fúnra rẹ̀ só níyàwó ńlé kí irú ẹni yẹn wá máa govern orílẹ̀-èdè 200 million ẹni tí ò níyàwó ńlé òbí tí àwọn tó níyàwó ńlé gan fẹ́ẹ̀lì síbẹ̀ àwọn Tinubu tó níyàwó ńlé wọn fẹ́ẹ̀lì táwọn ò lọ yìí àbá Buhari sí ò níyàwó ńlé ṣé kò fẹ́ẹ̀lì ìyàwó rẹ̀ padà fílẹ̀ sí Aṣọ Rock sálọ mọ́ lọ́wọ́ ni nígbà tí brain wọn ò bá ṣiṣẹ́ dáadáa máa bó ṣe kó ṣiṣẹ́ ìyàwó bá fi hàn lẹ̀ ìtì ń pa kọ́ńtírì yìí nìyẹn bọ́ àwa tájọ́ mọ̀ lu àlè identify ẹ̀ tá bá ti fún ní change kékeré kan ó ti bí nǹkan ti sọ problem tòun òun bá tiẹ̀ lọ nìyẹn ó gbàgbé bó gbàgbé change kékeré yẹn ó tán torí owó tó invest tí ò tó láti fi invest tó ọgbà tí wọn rẹ̀ ń dùn yóò tán jọ kan bó ṣe bọ́tò náà gbé fún ọtọ́ ọ̀rọ̀ owó mẹ́ǹtì rẹ̀ yóò parẹ́ kì í ṣe pé òun ni problem tá à ń fèsì lénìí òun ni problem tá à ń fèsì wọ́n sàwọn tá Àtíkù kí Àtíkù mọ̀ tó fẹ́ wá yanjú ẹni tá kó $16 billion fún $16 billion wọ́n dẹ̀ bèrè lọ́wọ́ ẹ̀ pé kí lẹ fowó NEPA sọ láwọn náà àwọn kò jẹ́ ó sọ frankly fídíò ẹ̀ wà dọ́là ó sọ frankly pé àwọn náà ó yẹn jẹ ni tí àwọn yẹn lè fẹ́ gbé orílẹ̀-èdè Nàìjíríà lé lọ́wọ́ ẹ̀ wá expect good result ibi tá a ti ń para wa nìyẹn àwa ń bẹ̀bẹ̀ ní gbogbo ìgbà pé kéèyàn ọmọ Nàìjíríà yìí especially ìran Yorùbá ẹ jẹ́ gbogbo apáta ẹ̀ bá fẹ́ kẹ́ kúrò nínú ìnira ẹ jẹ́ àpàtọ̀pọ̀ kí orílẹ̀-èdè tí wọ́n kúrò lára Nàìjíríà ká má máa bá orí burúkú yìí lọ gbogbo ìgbà
ẹ̀yin kan ní ká mórí wá ká fọrùn lẹ̀ pé ìjọba Bọ́lá Ahmed lè fẹ́ ṣe ìjọba Bọ́lá Ahmed Tinubu náà làwọn ń ṣe é lọ yìí ẹ sọ orí àtìdí lónìí tẹ́ bá fà lókè o wọ́n tún máa ń wọ́ sálẹ̀ epo tó wà ní something jọ ní bàbá yẹn ó máa ń pa economy epo ní ti ń wálẹ̀ díẹ̀díẹ̀ kí ló mẹ́po lòkè padà àwa tá a ní crude oil benefit owó epo Nàìjíríà rí ẹ sọ benefit owó epo orílẹ̀-èdè yìí ọmọ lẹ́fi rán lè wé ní àwọn obìnrin lẹ́fi dá lóko owó ní àbọ̀mọ̀ọ́lù lẹ́fi ràn lọ́wọ́ tí wọ́n ń dé èèyàn lénìí tí ó sọ pé owó epo Nàìjíríà náà fi ṣe báyìí fáwọn ẹ sọ kó sí no good record lórí ọ̀rọ̀ epo Nàìjíríà no good record epo yìí lẹ wá wojúmọ́ títí àwọn ará Zamfara wá góòdì wọn jarí mọ́ wọn lọ́wọ́ pé wọ́n ṣe wá góòdì wọn tí wọ́n lọ ń dátà wọn ò ṣe ní dátà ilé ìtẹ́ dátà tẹ́ ń kó sápò Nàìjíríà kí lẹ fi ṣe tí ìbá ṣe pé àwọn ará Iléṣà náà wọ́n jẹ́ nìkan tó mọ̀ mọ́ ẹ̀ka náà tí máa wá góòdì wọn tà kí wọ́n declare war lórí ẹ̀ nígbà tó bá yá ẹ̀ mà kórúkálùkù gbọ́dọ̀ máa lọ kórúkálùkù lọ́wọ́ wà resources ní sàkánì rẹ̀ kó máa ná jẹ because kò wúlò àwọn ẹ̀pà kásọ̀rọ̀ wá torí crude oil ẹ̀ka gbèsè ẹni yẹn dànù kí lẹ fi crude oil ṣe ẹ lọ ọ̀dọ̀ wọn wò lọ́nà kò sí títì gidi ẹ̀dẹ̀ ń wakùsà lórí ilẹ̀ wọn lójoojúmọ́ lọ́dọ̀ every day epo wọn ilẹ̀ gbẹ́kẹ̀lé táyé dẹ̀ rí yín tí gbogbo èèyàn rí yín kò sí àtúbọ̀tán rí nínú àwọn àwà tẹ̀ ń wù wọ̀n wọ̀nyí ẹ gbọ́ fídíò tó lọ láàrin ìlú ẹ gbọ́ báwọn yẹn ṣe ń fẹ̀hónú hàn ẹ wò ó kẹ́yìn náà fi tí ara yín máa fi gbọ́. mo máa ń ṣe fídíò nínú òkùnkùn ni mo máa ń ṣe nínú òkùnkùn ni láti bíi Thursday last week láti níná ní plaza wa ń bì ẹ jẹ́ ń yí kámẹ́rà ìsẹ́yìn kẹ́rì láti níná nínú plaza wa níbí jẹ́ pé jẹnẹrétọ̀ là ń run láti gbà yẹn jẹnẹrétọ̀ ti wá ní problem báyìí látàárọ̀ kò sí náà láti àárọ̀ kò sí náà ìwé tí ooru fi mú now àwọn expert bíi mẹ́rin àti márùn láti gbé wá di jẹnẹrétọ̀ yìí tí wọ́n bá ṣe tó bá start báyìí láàrin 5 minutes ó tún ti kú láàrin 5 minutes jẹnẹrétọ̀ ńlá kò sí jẹnẹrétọ̀ kékeré o láàrin 5 minutes jẹnẹrétọ̀ yẹn tún ti kú ara ní wa gan ooru dẹ̀ mú gan ooru mú gan jẹnẹrétọ̀ yẹn wọ́n yìí wà ń bẹ̀ báyìí wọ́n ń ṣe àmọ́ bóyá wọ́n á rí tàn lẹ́nu àbọ̀n ní rí tàn lẹ́nu ara wàhálà tá face nìyẹn. Bola Ahmed Tinubu, with all due respect, said that if he cannot give us power after 4 years, vote him out. You know, say they build a solar power station for Aso Rock. We hear the thing. You so show plenty people that your time. president cannot share from what he's providing for you. You cook food. Husband material. You cook food where you know feature. Voted on our promise. Very well, sir. We are just 2 years into that promise, compared to 16 years that they took over, that they could have made the changes. Yes, they are working on the electricity. Without electricity, there could be no industrialization and explosion of employment opportunity for our people. I remain in the party because we will retool this party. We will retool this government. A damage of over 60 years and 16 years of misgovernance cannot be turned around overnight. Let's hang on to hope. There's nothing more effective that can drive you, better than hope and belief in a positive tone. Gẹ̀ẹ́sì òfò yìí náà níbi ìtọ̀pẹ́ rẹ̀ irọ́ ẹ̀tàn àgàbàǹgebè àbòsí dẹ̀ ló kúnnú gbogbo ẹ̀ fún àǹfààní àwa tó dàbẹ́ ni pé àgbọ̀ Gẹ̀ẹ́sì dáadáa bíi tèmi báyìí. Àwọn oníròyìn ni wọ́n ń béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ọ̀gbẹ́ni èmi ló kàn yín níbí báyìí ní 2017 wípé àwọn ìlérí tí ẹ ti ṣe pé ẹ máa ṣe tí ẹ bá dé orí àléfà láti ìgbà tí ẹ ti dé orí àléfà wípé àwọn ò tí ì rí nǹkan kan ìgbà yẹn ní ààrẹ Buhari ẹ̀ṣẹ̀ ló lò bí ọdún méjì lórí oyè tí àwọn èèyàn wá rí pé gbogbo promise tí wọ́n sọ wípé àwọn fẹ́ ṣe pé kò sí kankan nù ẹ̀ tí wọ́n tí ì ṣe ló wá ń sọ fún wọn wípé ṣèbí àwọn ṣẹ̀ṣẹ̀ lo ọdún méjì ni pé ṣé wọ́n fẹ́ fi wé 60 years tí nǹkan ti ń bàjẹ́ bọ̀ ni àbọ̀ fẹ́ fi wé 16 years tí àwọn PDP ti lò ní orí àléfà ni wípé àwọn ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni ìgbà yẹn ni wọ́n pọ́dún méjì o wípé òun dẹ̀ sì wà nínú pátì àwọn fẹ́ tún pátì ṣe àwọn dẹ̀ máa make sure wípé iná dúró déédéé
ẹ wò ó láti ìgbà yẹn títí di àkókò yìí lórí asán lórí òfò yìí náà sì ni àwa tí aríran tá a dẹ̀ ń fọ́lò bó ṣe ń lọ àwa kúkú máa sọ títí wa ẹni tó ń rí mú nínú ẹ̀ a máa rí mú ẹni tó sì jẹ́ pé wọ́n ti fi rọ́ wọ́n ti fi ba yí ọpọlọ ẹ̀ jẹ́ wọ́n ti fi dorí ọpọlọ ẹ̀ kodò tí ò níròrí kankan tí ò níròrí nípa ọjọ́ iwájú tí ò dẹ̀ níròrí nípa ibi tá a ti ń bọ̀ a tún sì máa gbé gbòrògbòrò náà ni. ara nǹkan tá a máa ń sọ fẹ́yìn tí ẹ̀ ń support àwọn èèyàn burúkú yìí náà ni wípé kò sí nǹkan kan tó kàn àwa ààrẹ tó bá dórí ipò tó bá ń ṣe dáadáa lórí ipò ìbá àwọn kó lọ́dún mẹ́jọ ẹ̀ tán kó sọ pé òun ò gbéjọba sílẹ̀ nígbà tó bá ti ń tẹ́ aráàlú lọ́rùn bí àwọn èèyàn kan bá tiẹ̀ sọ pé wọ́n fẹ́ fi ìbò yọ àbọ̀ fẹ́ fi nǹkan kan yọ àwọn aráàlú fúnra wọn ló máa sọ wípé ẹ wo ẹ jẹ́ kílẹ̀ yìí máa bá ìjọba lọ because ẹni tó ń bọ̀ àmọ́rú àrà tó tún fẹ́ wá dá ẹ déjọba gbogbo ìlú ló wà nínú ìnira gógógógó wọn bá nǹkan díẹ̀ tá a rí ṣe nínú àwọn ìjọba PDP láti rí ṣe ibi tá a bá dé láti ìgbà yẹn náà ló wà á tiẹ̀ tún sì traka díẹ̀ lásìkò Buhari àmọ́ lásìkò Tinubu yìí àṣà oúnjẹ ni kò ká oúnjẹ kan pé èèyàn fẹ́ jẹ nǹkan tó wùyàn tàbá wá ń wí ẹ̀yin tó jẹ́ pé ẹ ti jẹ dòdò gbàgbé òdodo ẹ máa wí wórówóró lẹ́nu ẹ máa ní kán ṣe sùúrù dọ́dún wo ẹ̀yẹn ni bí ti ń. We want to apologize to the majority of Nigerians, officially now coming from me as the Minister of Power, that for this temporary issue that is leading to hardship in experience, especially during this dry season, where there is so much heat everywhere, where businesses are also being affected, where schools have been affected, where industries have been affected. It is not our wish to find ourselves in this situation, but it's some factors that's actually beyond our control. But we are not relenting. We are working on it 24/7 to make sure that we go back to the trend, to the trajectory of 2025, whereby you praised us, whereby you commended us for a good job well done. And we can imagine if we could provide such service in 2025, this is 2026, this is when we'll be willing to even do more, to even do better as we are close to the election year. So, except that we cannot help it, that's why we find ourselves here. But I can assure you that in the next few weeks, all this will be over. Well, you heard it from the minister. He said electricity crisis is beyond his control. tó bá ti tó àkókò tẹ́yìn other party fẹ́ wọ inú ilẹ̀ Yorùbá wá láti wá campaign tó bá ti bí olórí burúkú kan dà nínú àwọn tí wọ́n ń reply mi kẹ́yìn bọ́ síta pé wọ́n ní campaign ẹ wá mọ ibi tí Yorùbá ti ń gbógun ti Yorùbá ẹ rí lọ́jọ́ yẹn ẹ rò bí yẹ́yìn nìkan ni wèrè wà lórí ẹ̀ mọ̀ pé thousands of people wà millions of people wà kẹ́ máa gbọ́ ogun kọ́ ní gbogbo ẹ o kẹ́ mọ̀ kọ́ tẹ́ ń ṣe kí ìlú dá làwọn ń jà fún kí ìlú dá làwọn ń jà fún àwọn ò jà fún pé wèrè kan wà níbì kan Yorùbá kan wà níbì kan Ìgbò kan wà níbì kan ẹni tó bá fẹ́ ṣe náà máa tẹ̀lé àdẹ̀ tí ìmọ̀ ẹni tó lè ṣe ẹni tó bá jáde la máa fún ní chance yàtọ̀ sí bàbá tó wà ń bẹ̀ àwọn ò kí ẹ̀ àwọn ò ráyè. torí máa tààgẹ̀ àkọ́kọ́ ọbẹ̀ ni pé mo rí gbogbo akitiyan ẹ̀ sọ́tún sósì gbogbo kí dádì ẹ̀ college ṣe second term which is normal fún ọmọ sí bàbá normal thing òun ló ń ṣe Ọlọ́run dẹ̀ ní jẹ́ kójú tiẹ̀ ṣó wá rí nǹkan ẹyọ kan tí mo fẹ́ kó reason sí pẹ̀lú fídíò tí mo ṣe òun ni pé ó ṣiṣẹ́ tó yẹ kó o ṣe gangan nǹkan tó yẹ kó o ṣe gangan ò ṣe ó fi yẹn lẹ̀ nǹkan míì ló ń ṣe gbogbo pé kí bàbá rẹ lè ṣe second term òun ni títí ẹ ìwọ wá ṣe débi pé o fẹ́ kí bàbá tiẹ̀ kó fi legacy gidi sílẹ̀ tó jẹ́ pé tó bá kú lórí ipò yẹn tán gbogbo nǹkan tó fẹ́ máa sọ nípa bàbá ẹ̀ nǹkan gidi ni kò ṣe nǹkan tí ò dáa ṣe yìí sórí gbogbo àwọn tó sọ̀rọ̀ àǹdẹ̀ ẹ̀ wọ́n ń tàn ẹ́ ni wọ́n ń parọ́ fún ẹ ni ó mọ̀dí tó fi ń tàn ẹ́ nítorí pé most of the people máa ń believe pé àwọn olówó kì í fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ nítorí pé mọ̀ pé táwọn bá sòótọ́ fún ẹ ò ní fáwọn lówó mọ́ fake love ni gbogbo wọn ń lò pẹ̀lú ẹ má fi ìbọn love ẹ
nítorí pé ọmọ pa àwọn rìn nǹkan gbà lọ́wọ́ ẹ̀ òun ni gbogbo wọn ṣe ń dàbí ẹni pé ṣe yí o Tinubu second time rárá. mo dí ẹ̀ wọn pé kó ṣe ìdìbò fún ẹ lọ́fẹ̀ẹ́ wọn ò ní lè ṣe ó máa promise wọn lówó kó tó lè ṣe sórí pé wọn ò nífẹ̀ẹ́ sórí pé wọn love ẹ̀ kí ló tí wò lọ bá wọn pé àkómá sówó ẹjọ́ ẹ̀rọ mi ṣe ìdìbò fún mi wà láì wọ̀ ní ṣe yìí tó bá ti ṣe kó pa mí kò sí tó máa ṣe nu wọn ó sùn fake love lọ ní fún ẹ o wọn ò bá ẹ sòótọ́ ọ̀rọ̀ o fake love ní gbogbo wọn ní sí ẹ wọn ò ní bá ẹ ṣe election yẹn láì gbogbo lọ́wọ́ ẹ wọn máa gbogbo kódà wàá tún bíìlì ẹ ṣé ọ nífẹ̀ẹ́ nìyẹn ni wọn ò nífẹ̀ẹ́ náà wọn ò nífẹ̀ẹ́ àmọ́ tó bá jẹ́ pé bàbá wa Tinubu ṣe dáadáa ni ó ní láti lọ bá wọn rárá àwọn èèyàn máa jáde fún ẹ fúlì tó mọ̀ máa yàwọ́ gan lẹ́nu pé kí ló dé nítorí pé bàbá ṣe dáadáa ni àmọ́ láàrin èmi àti ẹ ṣe yìí tó bá jẹ́ pé nǹkan ẹyọ kan ṣoṣo péré báyìí ni bàbá ṣe tó reflect nínú ayé masses kò bá dáa ṣé o mọ̀ pé tí bàbá bá fẹ́ ṣe iná ní pé òun fẹ́ kí iná máa wà ní Nàìjíríà 247 láì mú lọ ṣé o mọ̀ pé máa ṣe kí lè tọ̀ ní ṣe wá ṣe wọ́n mú ọbọ̀ kí máa ṣe tó máa fi dán bọ̀ wọ́n kọ̀ wọ́n ṣe fún odidi ọdún 4 àwọn kan wá ń give àwọn excuse pé ṣé bàbá ló bàjẹ́ ni àwọn kan ló bàjẹ́ wọ́n fa àwọn kan síbẹ̀ láti tún ṣe wọ́n ò fa àwọn kan síbẹ̀ láti bàjẹ́ sí wọ́n fa àwọn kan síbẹ̀ láti fẹ́ tún ṣe ni wọ́n ò ní pé káwọn kan wá bọ́ síbẹ̀ láti bàjẹ́ sí Ṣèyí Obi Cubana tó lọ bá àwọn méjèèjì àwọn ọmọ Ìgbò tẹ́ lọ bá wọ́n ń tàn ẹni o àwọn fún ara wọn tó bá dé ìgbà election tó bá lọ sí polling booth wọn tó fẹ́ vote wọn ní vote fún bàbá alukuriyan ọkọ̀ máa gbowó lọ́wọ́ ẹ̀ ni wọ́n á jẹ́ campaign but táwọn fún ara wọn bá dé polling unit wọn tó fẹ́ vote tó fẹ́ tẹ̀ka wọn ní tẹ̀ka fún bàbá nítorí pé gbogbo wọn ẹlẹ́tàn ni wọ́n Ṣèyí ọmọ ìyá mi ó lè ṣe ó lè work it out Ọlọ́run ẹ ti lówó ó ti ní bàbá ti ní ìyá ti ní everybody yìí ti ní àwọn masses máa ń jìyà kò máa ń ṣe rọ Ọlọ́run Ṣèyí mi ò parọ́ fún ẹ alukuriyan ṣọ́ra àwọn yẹn tó ń sọ fún ẹ pé bàbá ò ṣe dáadáa wọ́n ń parọ́ ni Ọlọ́run ọba ń gbọ́ láàrin mi àti ẹ àwọn masses wọ́n sọ́fà yàtọ̀ sí pé kò sáàbò tó péye ní Nàìjíríà kò tún wá sí oúnjẹ fáwọn mẹ̀kúnnù àti jáde wọn lásán nígbà míì tẹ́lómi bá tọrọ 1000 lọ́wọ́ mi wọ́n máa gbà a grown up man báyìí ó tọrọ 1000 kò níní Ṣèyí apárapọ̀ àwọn tó ń wò yẹn tọ́kọ́ náà wọ́n parapọ̀ kíní kan o Ṣèyí torí pé o fẹ́ fún wọn lówó ni o ó yá mo díẹ̀ wọn wípé kó o má fún wọn lówó tó bá fi lè ṣe campaign kí n kú wọn ò ní ṣe wọn ò ní débẹ̀ ìkà ni wọ́n. Ìyá Ṣèyí Tinubu. ṣe ti rí ẹ̀hónú táwọn èèyàn fi hàn lórí ọ̀rọ̀ náà ẹ̀yìn náà ti rí gbogbo ẹ̀hónú táwọn èèyàn fi hàn lórí gbogbo basically lórí ọ̀rọ̀ náà ẹ wá gbọ́ nǹkan tí Pẹ̀kẹ́lẹ́ Mẹ́sì sọ lórí ọ̀rọ̀ náà n ta sọ láti day one tó ti give announcement homework bàbá Tinubu bó ṣe wà yẹn tó bá fúrú mi níṣẹ́ oṣù 3 kò gbọ́dọ̀ tí expect result màá wà lórí pé mo ń ṣe
mò ń ṣe research lórí àwọn iṣẹ́ tó gbé mi lọ́wọ́ nígbà tí màá fún un ní result báyìí ẹ̀rọ máa bá òun gan yóò máa làágùn ni yóò máa òbíire yóò máa làágùn ni kí n tá ń pè níṣẹ́ nìyẹn n tá ń pè níṣẹ́ nìyẹn tó máa ń bá company ṣiṣẹ́ tó bá fún yín task pé ok ìkàbá bá lọ fẹ́ ṣe tá a bá jókòó tá a bá gbé bá rẹ̀ ẹ máa meeting ọmọ ọlọ́pọ̀ meeting ní ibi tí a bá rí pé problem ti ń wà ìbẹ̀lẹ̀ kọ̀ọ̀kan lọ block dànù ibi problem yẹn lè máa kọ́kọ́ trace bá ti trace pé ibi tí bíbá ni wàhálà máa wà o ìyẹn lè máa kọ́kọ́ mójútó ẹ wá dé aráàlú lẹ̀ kọ̀ọ̀kan hàn lé mọ̀ ẹ̀ tí kò ìwọ ọ́fíìsì tó dà tí àná ti pé àwọn increase tàrífù ìjọba tí bá ti máa ń ṣèjọba pawó afẹ́ pawó wọlé àtàfẹ́ pawó wọlé owó tẹ fẹ́ dáná tí ìṣẹ́pẹ́ fẹ́ ná faraàlú gbogbo táàsì tí bàbá Tinubu gba ìwo náà ti ná faraàlú mẹ́ ẹ̀ ṣe títì ẹ lọ bẹ̀rẹ̀ nínú igbó ẹ̀ ń ṣe títì faraàlú gbó sáràlú nínà ìyẹn mélòó ló ní property sí gbogbo bẹ̀yẹn tó jẹ́ ìtẹ́ lówó náà lọ so tá a bá ń sọ̀rọ̀ àwa mọ nǹkan táwa ń sọ àwọn amukú mẹ́kọ̀ọ́ tí ń tẹ̀lé yín kiri àwọn ní ń dàjọba ayérú tí ò jẹ́ ìjọba yóò nítumọ̀ tí wọ́n mọ̀ sọ pé ó ṣe dáadáa ṣe dáadáa kankan ṣe dáadáa pa nítorí jẹ́ kí n máa sọ fún yín lójoojúmọ́ nìyẹn bàbá ẹ má dùnnú kankan pé ìjọba yín ṣàṣeyọrí ìjọba yín ò láṣeyọrí kankan kò ní àṣeyọrí níbi kankan látòrí adz gbogbo ministry pátá kò sí lẹ́yìn tó gbádùn ẹ sọ lẹ́yìn tí ń gbádùn bẹ́ẹ̀ defence irọ́ economy zero ordinary electricity ẹ̀rí tàn omi ò sí Bago ní Niger State èèyàn pariwo lé lórí pé nínú àlómi ó sì mú ọmọ yẹn lọ tì mọ́lé ṣé wọ́n wá níná wọ́n lómi ìṣẹ̀lẹ̀ kó dojú wọ́n bojú pé tọ̀ báwọn ṣe rí inú o ṣe bọ́ọ̀ níṣẹ́ mi ti ń ṣe mẹ́ta àwọn èèyàn rí pé ó ń ṣe nínú àlómi o kì í ṣẹ̀bi mi o àtòkè ni o simple òun mú ẹni tó sọ̀rọ̀ lásán ẹ lọ tì mọ́lé gbogbo tíjọba yín ṣe lọ nìyẹn ẹ fara ní àwọn èèyàn ìnira yẹn ti pọ̀ jù ìnira yẹn pọ̀ àwa mọ bí oró tà ń dọ̀rá sí mọ́ Ọlọ́run Elédùmarè àwa dúpẹ́ lọ́wọ́ yín ṣá àní rí Dubai lọ lórí kan ní ilé nìyí títí tá fún mọ́ mákọ̀tún ètò mi wá èmi tí yín tòótọ́ bàbá àṣà.